ọmọ òrìṣà. Wọ́n ní aṣọ́ra nítorí egbò ara rẹ̀. Alẹ́ lẹ́wọ̀n ò gbọ́ poroporo orí odó ọ̀gàngán òru sọ̀sọ̀ wọn ò gbọ́ kùsọ̀kùsọ̀ bẹ́ẹ̀. Ǹjẹ́ ó ṣeé ṣe kí èmi ọba Adéníyì kí n ṣe orò fún ọmọ tí ìṣọmọ mi? Bó ṣe wà ẹ́ lásán ọjà kan mọ̀ bóyá ń lọ jẹ́ mi máa rìn síbi tí máa tẹ̀ síbi tí máa jẹ síbi tí máa lò sí. Dọ́ ẹrù lè dé Èkó kó tó wá fi ẹrù. Dọ́ gangan kí ṣẹlẹ̀. Pẹ̀lẹ́ ọmọ nìsàn torí ẹ̀sùn ẹ̀yìn bí òpó etílé. Kò ní yẹ̀ fún yín lóòrò yóò yẹ̀ fún yín níbu. Èmi ó bọ́ sí pé o. Obìnrin kú òun ilé wá dúró síta. Ṣé ògbọ́n tí bàbá yẹn wí? Orí ìyà olóògbé wáyé. Kò sí bó ṣe lè kàwé títí tó ó máa padà ṣòfò gbẹ̀yìn ayé ẹ̀ ni. Mo lè ṣe márùn-ún. Inú mi ò lè dùn kí kò jókòó. Sir, I can't find my Bible. Mi ò rí Bible mi. I know who stole it. Who stole it? Kí ni pò mí nínú ààfin yìí? Ṣọ́mọ yín ni mí ni àbẹ̀rù yín. Ọmọ wọ́, ó máa ní kú lójú ọwọ́. Ọmọ ẹsẹ̀ o, ó máa ní kú lójú ẹsẹ̀ o. Àní ọmọ wọ́, ká máa ní kú. Kí ló dé tó mi báyìí lókè àyà? Kí ló dé? Kúnná bá mọ̀ tó láṣọ. Ẹ̀jẹ̀ yóò tán lé kíkán náà o. Àlá tí mo wí sí ọ ni àlá wọn ni o. Wọ́n tún tún láàlá wọn. Bẹ́ẹ̀ mọ̀ ọ́n ewé lé mi. Bí ọ̀nìyàn bí ẹyẹ bí eku. Àbíkẹ́ olólùfẹ́ mi. Àwọn àdìọ̀kàn tó di ọ̀kàn tó pọ̀ jù. Àwọn àkọlé kan àdì àyà rẹ tó tí ń bẹ lọ́kàn rẹ lójú ọmọ lálàkàlà lọ́sàn-án gan àlàbò. Àdìgún wọn kàn nìyẹn bá mọ rírí bá a láríkà yìí ọjọ́ wo líbẹ̀rẹ̀ kó báyìí tí di gbogbo ìgbà já a fura o. Aya mi ọ̀rọ̀ rẹ yé mi dáadáa. Àbúrò kankan ò ní ọ ṣe ṣọ̀gbọ́. Njàre
Ògùdùgbẹ̀ èrè mi jíjẹ mẹ́kàn kò tí ṣe mí. Ọjọ́ Ògùdùgbẹ̀. Ìbẹ́pẹ. Afẹ́ mọ́ lọ báyìí náà. Létí àti wọkọ̀ yín bọ̀ kábẹ̀fẹ́. Mo ṣe rẹ̀ yẹn. Inú mi máa ń dùn tẹ́rìn bá ti bọ́ lẹ́nu rẹ̀. Ọmọ anílé méjì bí ọba. Nílé bàbá rẹ̀. Ìwọ lọmọ ya ní mi àyàmọ̀ kan lọmọ gbogbo kóso bàbá mojoyè ọ̀yọ́ ẹ̀yìn di méjì ọmọ tẹ̀là. Ó káre. Yóò kan rí láàpá láàfin àkọ́kọ́ ọmọ mọ́tàmọ́ra tí ìdágbẹ́rú lóòjọ́ bàbá yín ló ní kólówó gbòó ó ní kí ìwọ̀ fọ́fá wọlé kó lè bá a dìjà kó lè bá a darí kó lè bá a dojú. káre. bàbá yóò lè rí ti ẹ jẹ ni. àríbọ̀yẹ̀ náà kẹsẹ̀ ọjọ́ kan odò ló lóhùn ó gbòdìdí ẹni odò ògùn ló lóhùn ó gbọ̀tọ̀tọ̀ èèyàn ó sì gbọ́ ọ̀tọ̀tọ̀ èèyàn tán bàbá yìí tán máa sẹ́yìn mọ́dò ògùn gbé. òṣèré káre. nílé ìyá rẹ̀ ìwọ lọ́mọ Èkìtì kéde Èkìtì ọmọ olókè méjì takọ lórí ara wọn. lé orí mi. Àbíkẹ́ o olólùfẹ́ mi ọwọ́ ọmọ alátànà sáúsí ọmọ asánjú bí ẹni sọ́sọ́ ọmọ arẹ́nà ni mo pé o. ó ṣe é. Àbíkẹ́ o bí mo bá rí ọ lẹ́yìn mi mo lè gbégún lójú tọ́ bá ti rí mi lẹ́yìn rẹ kó tó ṣaláyà. ó káre. kò sẹ́ni tí fi dàpá gbé bàbá tó. Àbíkẹ́ èèyàn tó bá pé tògùn báwo ó ń tì ó fẹnu ara ẹ̀ wúṣu téèyàn bá wá pé ẹni rẹ ò sí o ẹ béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣóun náà ń hùwà rẹ̀. ẹ mọ̀ sáyé yan ayé ń lé à ń dá ọni ubi sí à ń pọ̀ ní ure. ọjà já múra sí rìn kó òrùn tó tẹnu bepo. ọ̀rẹ́ mi. Ìlọrí. Ìlọrí o. okun obi sọ eyín obi sọ eyín ẹ wò dé. Ìlọrí ọ̀rẹ́ mi kò gbèdé ògbékè ẹ kún ọkọ̀ òkè tọ́ bá ti lọ mọ́ lọ jìnnàjìnnà ó yọ ìgbà tọ́ bá lámì ni wọ́n máa ń wá rí o wọ́n ó yọ bá ń fọ́ rẹ̀ mi lọ́gẹ̀dẹ̀. ó wàá jọ gẹ̀dẹ̀ ọyá ń gbà. fèyí sí. ọyá bàbá. Ìlọrí o. má rìn jìnnà o. ó kún o. Àbíkẹ́ sórí ayé gangan kò lè yẹ nìkan. bẹ́ẹ̀ni. ọba tó dáyé. bẹ́ẹ̀ni. nítorí ọ̀rọ̀ tó sọ pé ẹni bí ó wà nílẹ̀ ni yóò máa kú. kó amọ́niure ọgbọ́n ní bìrè. Jankariwo. Ladies and gentlemen, ṣe alágbòdo rán mi sí yìí o. Áfíríkà ló bá yín sọ̀rọ̀, ó ní tó bá ní pílátífọ̀mù tó ní ìlú pílátífọ̀mù. Ipò ẹ̀ tó ti bẹ̀rẹ̀ nígbà ẹ̀ndù. Ìwọ́dẹ̀ fẹ́ kí píláàtì ẹ̀ kó ṣe kìkì kó sọ́nù. Iṣẹ́ alágbòdo máa lò. Ìrókò tó jẹ olè lè jẹ kó tó lògùn. Iṣẹ́ alágbòdo rán mi sí ẹ̀ wá lò ó. Tó ti yẹ ìdùn ẹ̀ ó máa ṣe kí ló máa pẹ̀kẹ́ yọ̀. Anaye! Sikolosi zone 4, gizigizi number. Swa, má kó mi lẹ́rù ogun Jos náà. Rárá ló ní mọ́tò ìlọ́ṣẹ́ kí ní ẹ̀fẹ́ lomi next time. Ó ti yẹ sísí alágbò ló rán mi sí ẹ. Má kọjá ẹ̀jẹ̀ ìtajà. Lọ́ṣẹ́ kí ní ẹ̀fẹ́ lomi. Mo stress mi, mo like ẹ̀. Kí máa lọ.
má máa ṣe bẹ́ẹ̀ fún àwọn ọmọ tiẹ̀ náà. ó yẹ kó orúkọ òbí nọ́mbà ẹlẹ̀ ó mọ èèyàn kò ní bá jẹ́ kó orúkọ má lọ kó orúkọ girlfriend yẹ ò bá kú okú dànù yẹn. Ìbàdàn Ìwó road wọlé pẹ̀lú change ẹ̀ alùbáríkà mọ́tò mi ò lè rojọ́ ò ẹ kó orúkọ yìí pé o. bàbá ilé ìkọ́ Ìwó road Ìbàdàn ó lọ o alùbáríkà mọ́tò. Gbóbi ní kíkọ́ ni. Tó ti bá ń fẹ́ táyé yìí. A ti fẹ́ bí ti ti wà ó. Ṣé ló ti pé? Ó ti pé, ó ti pé. Tákùnjọ torí Ọlọ́run já gbéra jọ. Ọlọ́yin ráyé o. Bàbá mi, ẹ̀gbọ́, àfijù dábà ti wẹ̀wò sí ìwà jẹ́rẹ̀ sí ẹ̀. Ọ̀fẹ́ táyà tí mo ní ọ̀fẹ́ ni. Ọmọ gbogbo ẹ̀ ò ní ṣe lọ́ṣẹlẹ̀. Ṣé máa tán yìí? Wàhálà yà lọ bí kankan. Ó yẹ bọ́lẹ̀, kólúkálukú bọ́lẹ̀, ẹ bọ́lẹ̀, ẹ bọ́lẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹ máa sọ ọ̀gá náà. Báwo bá wo bí àrègbéra lẹ́nìí. A ní lọ Ìbàdàn. Ẹ bọ́lẹ̀. Ẹ dúró ní jàre, ẹ ṣe sùúrù. Ẹ má bọ́lẹ̀. Wo bí igbó bílíkì ṣe sùúrù. Ìbàdàn ìlú ìyá mi. Ojú ọmọ ọ̀rọ̀ kí ní ọmọ jó yín débẹ̀. Ẹ̀yin ṣe sùúrù jàre. O tún bẹ̀rẹ̀ dáadáa rẹ̀. Ẹ wo next time. Sáyidì. Ẹ ajá kan kọ̀ dorí mẹ́ fún yín. Ó yẹ ẹjẹ́ bọ́lẹ̀. Ẹ má bọ́lẹ̀ ṣe sùúrù. Kí ló ṣẹlẹ̀? Kí ló tó ń ṣẹlẹ̀ dáadáa? Kí ló ṣẹlẹ̀? This is arrant nonsense. Mo gbọ́. Ẹ kò waste time àwọn èèyàn sínú mọ́tò. Ẹ dáwọ́ jókòó. Ẹ ṣe stupid decision. Ẹ má bínú ẹ dákun ẹjọ́ torí Ọlọ́run. A ní pẹ́ gbéra ní ìsìn. Ṣẹlẹ̀ gbọ́ tàwọn máa kúrò mi báyìí. Okay. Eléyìí tó ń sọ ìbò èkó japa kí gbogbo wa ká máa lọ. Sherry, máa sanwó àwọn tó kún ní mọ́tò àtàwọn tí ò ti gbé ẹ jẹ́ máa lọ ká kúrò níbẹ̀. Ẹ má bínú ẹ dákun pòfẹ́sọ̀ bí máa gbọ́n yé. Àwọn tó wà ní ọkọ̀ yìí, wọ́n tà sọ́ tó ọdẹ lówó wọn. Ẹ jẹ́ àwọlé, máa sanwó àwọn tó kù, ẹ jẹ́ lọ. Ẹ lọ́nà ṣe ẹ san àbẹ́fẹ́ dọ́bù rẹ̀. Máa dọ́bù rẹ̀. Ẹ ṣe kí ni? Sáyidì wọ́n gbọ́ kí ni jẹ́ nínú ọ̀dùnkún. Èmi sọ fún yẹ̀yẹ̀ rẹ lọ bí ẹ jẹ́ bọ́ọ̀là. Ẹ má ṣe báyìí. Ó dà ṣé mo fẹ́ sanwó láti. Ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé mo máa ṣe fẹ́ sanwó láti kí ló ṣe ẹ̀ bá ọ̀gá rẹ tó mọ̀ fún mi gan. Ó jẹ́ kó gàrí ọ̀ṣọ́ ti gbẹ̀yìn ni onóògì. Àbí yú dírẹ́fà. Kọ́kọ́sà tó wéré ta ni. Ó dà fún mi lọ́wọ́ láti ṣé bẹ́ẹ̀ ṣe máa lọ lẹ́sẹ̀. Ó jẹ́ náà gba yẹn ó di gbére ò ká súre. Kíni a máa pàdé. Pàdé létí ọ̀dọ̀. Tẹ̀tẹ̀ ángẹ́lì ti tẹ̀. Kábíyèsí o. Àwọn àgbàbọ̀ wọn ní apá kì í ṣẹ́ máa pọ́ lọ́wọ́ o. Wọ́n ní àjà kì í jímọ̀ lógbò lẹ́sẹ̀. Wọ́n ní ìyá olóòṣà ò ní fi òjì ọwọ́ ẹ̀ kó fi lu ọmọ pa. Ìrùkẹ̀rẹ̀ tẹ́ fi ń kó wa jẹ́ ìlú ìkò ní kọ́mọ yín lọ́wọ́ o kábíyèsí. Àṣẹ. Ṣé ó sì tí mo fi rí oníṣẹ́ yín pàjáwìrì kábíyèsí? Tòró ṣe pàtàkì ni. Àwọ̀. Kábíyèsí. Àwọ̀. Mo ń jẹ yín kábíyèsí. Ṣé wọn ò ṣe dáadáa ni? Kábíyèsí ẹni bá lórí ìgbìmọ̀ ọ̀dà ẹni kó tó ń gbá kàbàtì kó lọ rèé túnṣe ń tẹ̀ ń ṣe dáa ó sì tẹ́ wa lọ́rùn. Àmọ́ ẹ fẹ́ kí n kú báyìí. Èèwọ̀ òrìṣà igúnnugún kan ikú léwe àfi kó dàgbà kó dògbò kó gbó ṣáṣáṣá kó tó lọ. Ọ̀kàrí àwọn àpẹẹrẹ tí mò ń rí ló ń kọ mí lóminú. Àwọ̀ mo fẹ́ kú láìláì. Bẹ́ẹ̀ ni mo fẹ́ dàgbà mo fẹ́ dògbò mo fẹ́ kí àwọn ọmọ àrọ́mọdọ́mọ mi mo fẹ́ kí wọ́n rí mi kí n sì wà láàyè. Àbọ̀gbọ́ kábíyèsí mo wá wò lọ́sọ̀tún mo wò lọ́sọ̀sì pé ohun tí mo fẹ́ ṣe yìí bóyá ló dá yín lógún débẹ̀ pé ní tẹ́ ẹ lè ṣe fún mi tẹ́mi mi ò fi jìn. Mo wá wò wípé bágbára yín ò bá gbé ẹ jẹ́wọ́ fún mi kí n pọ̀ sókè rajà bẹ́ẹ̀ bá tàn mí yóò dùn mí o. Kábíyèsí ó lè lóòótọ́ àmọ́ mo mọ̀ tó dájú bẹ́ẹ̀ ni kábíyèsí ẹ̀yin mú oògùn àìkú mo mọ̀ tó dájú rẹ̀ dáadáa ifá àfẹ̀mọ́rẹ̀ mi ńlá ṣe fún yín tó jẹ́ pé ẹ̀yin aláboyún òun là á lò fún yín òun là á fi ṣe fẹ̀mí rẹ̀mí tẹ́mi tí yín ó fi gùn tẹ́ ẹ̀ mọ̀ kéré lórí ipò
tọ́jú orí yóò sì ní kọjá bẹ́ẹ̀ ti wà. ẹ̀mí aláboyún. bẹ́ẹ̀ ni wọn láti ṣe fẹ̀mẹ́rẹ́ mi fún yín. olódó. kábíyèsí o. pé ìkejì rẹ àyálù ẹ̀yin méjèèjì mọ̀ bọ̀. kábíyèsí o. kábíyèsí o. kábíyèsí o. ẹ wo bí ẹ̀yin méjèèjì ṣe é gbọ́ mi ẹ lọ sínú òru gbogbo aláboyún tẹ́ ẹ bá rí kò bá jẹ́ 10 kò bá jẹ́ 15 ẹ mọ̀ kó gbogbo wọn bọ̀ ní ìsìn láàfin bẹ́ẹ̀ ni. irọ́ ìwà aláboyún bá nǹkan láàrin ẹ mọ̀ pé ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú ni oníwà aláboyún tó gbọ́dọ̀ jẹ́. àwọ̀ ọ̀rọ̀ yóò yé mi mọ́ ìbẹ́pẹ ò ṣe é jẹ lódindi. bóyá ṣáṣá lọ́gbọ́ wá sẹ̀ ẹ̀hún ni ẹ̀ bóyá jẹ́ lọ́gbọ́ ẹ̀ kí ló ṣe ẹ̀ mú ráyè gbẹ́ni ẹ̀ fi o. àlàyé bọ́ọ̀lẹ̀ ẹ̀bẹ̀ lẹ́sìbò kú lè di èkó bá wà lè di ẹgbà tó bá jẹ́ mi màá tún mú mi ilẹ̀ yẹn. àlàyé màá fi ṣàlì ìfọ̀rọ̀ ẹnu lẹ̀ bóyá dàtọ̀ owó ẹ̀ járe. àwòtú àgbẹ̀ ó ń lọ náà lórí àwọn owó ilé. ọmọ èyí ò dáa o. Bad day devil drink water ọjọ́ burúkú èṣù gbómi múlẹ̀ ní máa jẹ o kọ́lọ̀ tẹ̀lé rẹ fáwọn ẹni rẹ tó máa lọ. sọ ànáyé tó bá ti bá sharp sharp ta wàá tún bó stanley ta ó dẹ̀ máa wá bẹ́ẹ̀ mi ta ó máa bóyá ń lọ nà. ó máa wá nà ẹ̀ máa nà jẹ́ ẹ̀ wá lọ ní wàá lọ káwọn family máa lọ ó máa bóyá ń lọ nà. àtòtún àtòsí àtàárín ẹ ṣeré pa ẹ̀jẹ̀ rí lákọ̀ọ́lẹ̀ mi kan wà bí ìbọn mi ìsà ó ti yẹ. àlàyé kò mẹ́rin jàre jẹ́ kí n jẹ́ ní tẹ́tẹ́ o bá jẹ́ wá máa ta lóòótọ́ ó lè má pọ̀ lẹ̀ o ṣùgbọ́n kò sígbà táwọn àtọ́ ọba kò tá òòrùn ó yọ. fún bẹ́ẹ̀ máa sanlé bá lóyún ṣe báyìí náà ṣé wọ́n ti gbọ́ pé àgbo ṣàṣàmùrà gbẹ̀rì ni kò lè gbẹ láéláé ó ti yẹ ṣárájọ lórúkọ tèmi gangan àtowó ṣáṣà tí mo ti jẹ bá mi fún ọmọ nípa kó ti yẹ. ó ṣe ọmọ mi. ẹ kúkú tà mí sẹ́ẹ̀sì rí ọ̀gbà yẹn torí pé o ti rí ìlì lẹ́sẹ̀ mi mo ti gbẹ́sẹ̀ mo ti kúrò ń bíbà aláyé. lórí ni kí small body big age. mo kò lọ gbọ́n sí ìtọ́ ni pé àfijù dírẹ́fà pẹ̀lú àwọn pásẹ́njà ẹ̀ lásìdẹ́ǹtì ní sẹ́ẹ̀ wọ́n dẹ̀ léèyàn 3 ló kú bẹ́ẹ̀. wà ẹ má stress èmi o ẹ má stress èmi o. wá igbó. mọ́tò àbókí ẹ̀kọ́ nìyẹn. ó náà nì èmi ti sọ̀rọ̀ àwọn ló gbọ́ o ikú tó máa pọ̀ dẹ̀ ó wà nù àpò ẹ̀ ikú tó máa pọ̀ lójú kòkòrò ní ojú ẹ̀ ló wà àfijú dírẹ́bà ń gbọ́rọ̀ ló fi forí kó skibọ̀ o èmi kọ́ o. dáàbí chairman ti náà executive wọn lọ síbẹ̀ wọ́n ti wà wọ́n ti wà á bẹ̀. èso bí àrídìẹ public ló ń kí o má lọ gbà o ọlẹ́yin ló ń jẹun olówó ló ń ṣàkàn bá a ṣe bí wèrè máa ṣe a máa ṣá ibi ṣàkùṣàkù ṣàmù. báńgọ̀ títàn tí èèyàn ṣì bí ṣe kò gbé kí n kò gbé bọ́ọ̀dì ẹ̀ bọ́. It's my space, it's my territory, you cannot tell me shit. tó bá gbé mú àwa gbé bọ́ọ̀tù that's how we run the street. àyàn tí ògbóná tó ń yọ kẹtọ̀ èèyàn gbó bìlìkì that's how we roll like àrísè làwọn èèyàn ṣì bí ṣe. jí máa sùn gbéra o tó bá náà gẹ̀rẹ́dẹ̀ go step on you no dey raise your shoulder no fall for you. Adigun dìdẹ́lẹ̀ wojú mi jókòó báyìí. Olúwa mi ìjókòó àwọn olóyè yìí. jókòó bẹ́ẹ̀. kábíyèsí ni ò fà pèrè tẹ́. kábíyèsí o. kó o ṣe ló ń mórí ẹni ṣiṣẹ́ yá. pẹ̀lẹ́kùnrin òun ló mórí ẹni rìnrìn àjò òun ló mórí wọn wù. ẹ mọ̀ pé wàhálà tó wà nínú ìrìn àjò pọ̀ kò ní bàjẹ́ fún ọ. ò ní bá gbà lọ. àṣẹ o. wọn ò ní lù ọ́ mọ́ gbà. àṣẹ o olúwa mi. àwọn alálẹ̀ ìlú yìí wọ́n mọ̀ fún ọ ṣe
àṣẹ o. ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Àdìgún kábíyèsí lọ́rọ̀ níṣẹ́ o wọ́n ní wọ́n ríṣẹ́ takuntakun àtakìtìyàn rẹ̀ láàrin ìlú lórí pé àtàárọ̀ àtọ̀sán àtalẹ́ bíi kílù yìí ó lè dáa kó lè tẹ̀síwájú pa akitiyan iṣẹ́ tó ń ṣe òun ni wọ́n rí ní kábíyèsí lọ́rọ̀ níṣẹ́ o. ní kúkúrú ká dúpẹ́ lọ́wọ́ òṣùpá tó ràn án mọ́jú kó o jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó fi irun dúdú ṣiṣẹ́ ọ̀kẹ́ àìmọye àwọn ọ̀dọ́ olówà nínú ìlú tó jẹ́ pé ọ̀lẹ gidi ni wọ́n lẹ́kàn sí àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ gbogbo tó ní pátápátá lágbára ó lò ń lò láti jẹ́ kó ń jẹ́ pọ̀ yanturu nínú ìlú yìí kò ní bàjẹ́ fún ọ. nípa ìdí èyí mo ti rò ó kò sì sí ẹni tó lè mẹ̀mí lọ́wọ́ wò. kábíyèsí ọba ni mí o Adigun ọba gidi ni mí tó ba lórí ọba tó pọ̀ ohun tí n bá ṣe kò sẹ́ni tí ó bí mi pé bóò ni mo ṣe ṣe àbí mo parọ́. wọ́n nìkan mú ọ káàkiri ìlú gbogbo àwọn ibi tílẹ̀ ọba wà èyí tó bá wù ọ̀bẹ nàka sí àbọ̀ gbọ́. olúwa mi oko ni ẹ fẹ́ kí n mọ bá ń dáko. dáko bó o ti domi síwájú ó tẹ̀lẹ̀ tútù o ti dáko fúnra rẹ o ti dáko fún mi o ti dáko tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jẹ nínú rẹ̀ nínú ìlú yìí tí wọ́n sì ń ròyìn bó o ti ṣiṣẹ́ tó èmi ló ń ṣe fún kí n tún wá pè ọ́ kó o tún mọ́ ọ dáko fún mi ó tó dì í. a ní ọ̀nà ká sí èyí tó bá wù ọ́ nínú ilẹ̀ ọba n ò fẹ́ mọ bó ti tóbi tó Adigun ọjọ́ tó o bá ti nà ká sí o ti di tiẹ̀. ilẹ̀ kéré o wo rú àwọn aṣọ tí mo wọ̀ yìí mọ́sáàjì ni wọ́n ń pè é. mọ́sáàjì nu kábíyèsí aṣọ ọba tí ń taná yẹran. ó kárí tí ó mọ̀ kọ́ná lára rẹ̀ iyekíye tó o bá fẹ́ wọ́n mú ọ débẹ̀ nàka sí bó o bá ti nàka sí wọ́n mọ̀ rú tẹ̀lé ọ. ònà wo jẹ́ fílẹ̀ síbẹ̀ láìpẹ́ láì jìnà inú ààfin ló mọ̀ gbégbẹ́ yìí. Adigun ìgbà ọ̀tun ló dé òun bẹ́ẹ̀ ni kábíyèsí ti rí ọ ìlú náà sì ti rí ọ èyí náà jẹ́ kóríyá fún àwọn ọ̀dọ́ làǹgbà tí ń bẹ nílùú tí wọ́n kọ̀ tí wọ́n lápá tí wọ́n ò ṣiṣẹ́ tí wọ́n sì kọ̀ tí wọ́n lẹ́nu tí wọ́n ò lò fún ìlú. Adigun máa jayé bí ọba máa jẹ̀gbá nìkan ọmọ tí yọ̀tọ̀yọ̀tọ̀. kò ní bàjẹ́ fún ọ ayé rẹ ò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí Adigun. kábíyèsí dákun ṣé mo lè dárí. bọ́rin bá wá sí ọ lẹ́nu kọ́ o. kẹ̀kẹ́ lẹ́yìn. ìjọ lẹ́yìn. yọ tẹ nílé o yọ tẹ lóde. yọ tẹ nílé o yọ tẹ lóde. èèyàn fi tọ́ máa ṣe yọ tẹ. èèyàn fi tọ́ máa ṣe yọ tẹ. Adigun ìwọ náà wà ní tẹ ara yóò ní kọrùn rẹ ó kárí Adigun fọkàn rẹ balẹ̀ láìpẹ́ láì jìnnà ó bẹ̀rẹ̀ sí ní jẹun láwùjọ àwọn ládéládé ni mo wí bẹ́ẹ̀. láwùjọ ládéládé láwùjọ lóyè lóyè àbí mẹ́gbà bọ́yá ni wo yí kábíyèsí líwé bà. Àbíkẹ́ gbàgbọ́ ya bó ti rí gan ni mo ti wí fún ọ̀hún. orí mi mò ń ṣeré orí mi mò ń rúre láyé mi o olúmù ṣeré o Olódùmarè ṣùgbọ́n mọ̀ yín kórè ọdẹ bá ìdààmú ọdẹ bá kọ́dẹ ní bá ṣọdẹ títí èyò pẹran bẹ́ẹ̀ni kó pin àgbẹ̀ kẹ̀bá ìdààmú àgbẹ̀ èyò gbúṣu bá kúṣu níta
aṣọ nìyẹn iṣẹ́ Ọlọ́run Olódùmarè iṣọ́ nìyàn ọ̀nìyàn iṣẹ́ Ọlọ́run ìjàre ṣé wọ́n ti yà á dúpẹ́ lọ́rẹ̀. èmi ò tí ì dúpẹ́ kankan dàbí alára o fọba o mo ní kọ́kọ́ wá sọ fún wọn tó jẹ́ ìyàwó mi olólùfẹ́ mi náà. Orí mi sọ̀rẹ́ ìmọ̀kálálà ìmọ̀kálálà lìgbò ọmọ eruru ìmọ̀lẹ́ ọmọ yẹ̀pẹ̀ ìmọ̀ràn ìdáná ojú omi ọmọrúre ojú mi mọ̀rúre ọmọ gbọ́mọ mi gbọ́mọ ọmọ dára orí mi mọ̀ dára. Èmi mo wí bẹ́ẹ̀ tí ò sì sí bàbá ńlá kú bàbá ẹni tó lè mí lọ́wọ́ wò. Bẹ́ẹ̀ ni ọ̀kàrí àṣẹmẹ́yẹ bọ̀ lápò ni ọ̀pọ̀lọpọ̀ wà tí wọ́n ṣe fọkọ rẹ̀ ẹ̀mọ́ tó bá ń ṣiṣẹ́ ó yẹ kí èèyàn tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ ni kò ní bàjẹ́ fẹ́yìn méjèèjì. Ndé pẹ̀lẹ́. Olúwa mi ńgbà mo jíyìn gbogbo ntẹ́ sọ fún mi fún ọ wá yà lẹ́nu bó ṣe kọ́kọ́ ṣèmi náà ní kàyéfì ó wá ní òun kọ́ o kóun wá fẹ́ mí ìmoore hàn fún bàbá wa. Ẹ káre ẹ gbéra ńlẹ̀ ẹ pẹ̀lẹ́. Oore kí wá ní kábíyèsí tí ì ṣe ògèrè epo lásán ṣe ní nǹkan tí kábíyèsí ṣe yìí. Kẹ̀tẹ̀pẹ́ ògì ó ń bọ̀ kó bá lè tẹ̀ra wọn ṣe. ń bọ̀ ọ̀rọ̀ mi ò kẹ́ni ó lè sì mí. Bàbá wa sáré kóríyá fẹ́ni tí ń ṣèlú ìrẹ̀wẹ̀sì lè bá rú wọn. Kábíyèsí ti rádìgún. Bẹ́ẹ̀ni ọ̀kàrí. Ìdí mi dúpẹ́ o. Ṣé mọ̀ wí àìdúpẹ́ oore ora wájú tí mo ṣòro ṣe dẹ́kun oore ṣíṣe ìdí mi dúpẹ́ o ìṣeré àbá mi. Gbéra ńlẹ̀. Kábíyèsí ló gbé lẹ́. Àti léèrè lọmọ yẹn ti jáde. Ẹni kábíyèsí. Àmọ́ kíní kan yà mí lẹ́nu pẹ́ o wúyé mi nìkan mo sì rò bẹ́ẹ̀ mọ̀ rí pé èdè tó wà lẹ́nu rẹ̀ àti la ojú rẹ̀ wọn ò jọra. Ọ̀yọ́ lulẹ̀ àbá mi Èkìtì lulẹ̀ èyẹ mi ògbà kí àbá mi ṣaláìsí láre padà sólóra lẹ́kìtì tí mo rí gbé dàgbà ìgbà kọ́kọ́ bí a ṣe lẹ́kìtì bára láàrin ìṣẹ́lẹ̀ làbọ̀ sí ni ó kó. Sáàlà lọ ṣe. Àlà funfun gbòò kábíyèsí. Mi ti gbé lórí rí bí odidi ọdún méjì ni mi fi wà lé lórí. Kábíyèsí ni mi ọba ńlá ni mi èdè tí mo gbọ́ bí n bá bẹ̀rẹ̀ sí ní túlẹ̀ èmi inú yóò mọ̀ ní kí ni ìtumọ̀ wọn ò sì ráyè wo aya mi mo níṣẹ́ kan tí mo fẹ́ bẹ̀ ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí mo sì gbọ́ wọ́n ní ìwà àtọkọ rẹ̀ gbígbìn bá fà ìkara wọn tẹ̀lé ni. Kí la wá fẹ́ ṣe báyìí o iṣẹ́ tá a sì fẹ́ bẹ̀ ọkọ rẹ̀ ó pàtàkì kí la fẹ́ ṣe. Ndé Àdìgún dìde ńlẹ̀ mọ́ dára rẹ̀ láàmú ọ̀rọ̀ èmi àti ẹ yéra aya rẹ̀ ló láṣẹ tí ó pàṣẹ wájú mi pé kó ọmọ lọ àbí kó lọ. Kò tó bẹ́ẹ̀ olúwa mi ẹni lẹ́rú ńlọ lẹ́rú. Ẹ̀yin àgbà wá pé
ibi ọba wú ẹ̀ fúfú lẹ̀lẹ̀ ní darí ewé kò gbẹ̀ sí ibi ọba wo lówó ẹni ní ràn ní lọ. Olúwa mi tẹ́ ẹ bá fẹ́ rán mi iṣẹ́ tẹ́ ẹ fẹ́ kọ́ tẹ̀lé mi n kò lè jínú. àbímọ nílé ọgbọ́n a mú lọ sílé ìmọ̀ ó ń bọ̀ lọ́nà ó pàdé òye ṣọ́gbọ́n ni ò ní gbọ́n ni àbímọ̀ ni ò ní mọ̀ àbóyè ni ò ní yé káì ẹni tá a bá fẹ́ pa àbọ̀ ni èmi adélùsè àpátápààrà tó ń bára ẹ̀ lẹ́rù ẹrù ńlá tó kúnlẹ̀ tó díndín ìlú ò lè dàgbé. Jankariwo. Táìmù owó yìí. Ìgbóbiliki, àfikù dẹ́rẹ́bà, ẹlẹ́sìn tuntun ni ọ. Síbi tí mámọ̀ ní ti gbọ́rọ̀ sí ọ lẹ́nu. Àwọn ẹ̀mí ń gbénu rẹ̀ wọ́n fẹ́ mi sọ̀rọ̀ Ìbàdàn lẹ́ẹ̀lẹ́ẹ̀bẹ̀ wọn. Kí lé ọmọ ìjó kúlé ọmọ ìjà? Ìǹdè Ìbàdàn kọ́dà kí n díjú. Lọ́wọ́ adológun alásídẹ́ǹtì. Wo Ìgbóbiliki. Mo wá fẹ́ mi tún bá léwájú rẹ ni o. Ń bò lọ́dà ṣọ́ọ̀ṣì lẹ̀ kí n máa wá jọ́sìn bẹ́ẹ̀. Dákun ṣàánú mi. Ibi ti Ibrahim ṣá, owó ẹ fi bandage wé láwá ni. Ó dà pápá ẹ ti kan bọ̀ mọ́ ẹ̀rọ. Oorun sínú ni. Oh Sunday, èmi ò pity anybody. At least ní báyìí nsìn, ẹni tí wèrè bá ti pààyẹ́ ẹ̀rì tó bá rí mẹkáníìkì wọn àfèrègì. Ẹni tí kìnìún bá yẹ ti tójú ẹ̀jẹ̀ èèyàn kò ní bá wọn ṣeré ní zoo. Nísìn àwọn listing sí kan tí Bíríkì bá sọ torí Bíríkì kò kéré nú ayé. Pidánpidán ni Jésù bàbá hallelujah o. Ẹ̀rì mo jẹ́ lànà bí bàbá lásàlà tù. Ṣó ti ẹ̀ ń sè? Ṣé èmi tó yẹ pé ó dáa gbé Yorùbá rẹ̀? Ẹ̀mí tó gbé nínú ìmọ̀ tó 35. Ọkùnrin sọ pé mo mọ ẹ̀mí tó ń gbé inú mi. Mo dẹ̀ sọ fún ẹ, mo kìlọ̀ fún ẹ, mo sọ fún ẹ, àmọ́ ẹ kì í gbọ́rọ̀. Bọ́ọ̀ sọ fún mi lèmi ṣe sọ fún ẹ yẹn. Wọ́n dẹ̀ kí n fẹ́ mi lófo, olófin jẹ́ pé mi ò kì í sọ̀rọ̀ dànù. Ìgbóbiliki, gbogbo àdúrà mi ni pé gbogbo wakọ̀wakọ̀ Ọlọ́run ní já sírin. Àní ìlọ́jọ́ tí bí bá ń pọ̀ náà. Ìgbóbiliki orí orí o. Wèrè kí ló máa tẹ́ náà? Orí orí o. Mo fìlì rẹ̀. Ẹ bá mi fún wa gbó. Gbogbo olùkọ́ ti sẹ́ mi, ẹ jẹ́ wọ́n fún mi jẹ̀dí. Ẹ fún jẹ̀dí lórúkọ mi. Ọ̀ní bá ti amúkàrà kọ́mọ òkè náà sókè. Èmi rán lámúkàrà kọ́mọ òmọ́nà sókè o. Lákùrùbù tuntun, ọmọ yájò ọmọ lílẹ̀. Lákùrùbù tuntun, ọmọ yájò ọmọ lílẹ̀. Orí mi mama burú. And if there's a chance to a second Ìṣẹ̀dá mi. Mo gbà bọ̀dé. Cause I never knew. Odidi èèyàn. Till the day you looked in my eyes and smiled at me. Àbíkẹ́ o. Ẹgbà mi mọ́mọ́ ti rà á. Odidi èèyàn. Mo jẹun jẹun títí. Ẹran kegun. Egun ọ̀hún ti ń ká mi lẹ́yìn.
mọ̀ dáràn. Ara mi ọ̀rẹ́ oko ẹgbà mi ẹ má mà sún. Mi ò fẹ́ lómìíràn àfiwọ́ nìkan. Ara mi lọ́kọ̀ ẹ dákun ẹ bá wọ́ mi. Ẹni kejì mi ẹ gbàgbé ọ. Aláwìn lọ́dọ̀ ẹ̀bá wọ́ mi ẹ̀bá wọ́ mi. Àbí kẹ́ ò. Abigail! Abigail! Ṣé ká wá sọ pé o ṣe bí ọmọ ọlọ́tọ̀ tó ń gbọ́tọ̀ tó wá kọ́ létí ẹ̀sùn tán? What is that? I don't understand. Why India and of all country? Oh, okay. Well, you've never asked me this kind of question, so I'm going to take my time to explain to you. Actually, when I was a kid, my mom got really sick, and the doctor here in Nigeria tested and said we would have to take her to India. As at the time I was a kid, and we went to India. My dad had to call his younger sister to join us so she could take care of me. And we were there for a very long time, and as at the time she got better, we already made friends and family, a lot of them there. My sister already got married, I'm in my hand, and I didn't want to come back to Nigeria because I wanted to be with my friends in school. So my parents felt it's okay for me to enroll in boarding school, and when it's holidays, I come to Nigeria and be with them while my aunt took good care of me. So the last time I came was the time we met at a party. So you know why it's India now. Okay, interesting. Thank you. Now that you're back to your country, your fatherland, you need to learn. There's a song that we sing a lot here, and it is good for every true Nigerian to sing that song. What song is that? I've never heard. I'm sure you'll like it because you need to learn it and you need to sing it. Okay. Nigeria yìí tí gbogbo wa ní, kó má gbọ́dọ̀ bàjẹ́ o, torí kò sí ibòmíràn tí a lè lọ, àjò lè dàbí ilé, ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan, gbé kémi gbé. No, you must be kidding me. You will learn it. You're really kidding me. You will sing it. No, I can't. I'm not joking, you sing it. I don't even understand. Okay, this is what we do. I will sing, then you sing after me. Okay. Are you ready? Maybe. Nigeria yìí tí gbogbo wa ní. Sing. Nigeria di gbogbo wa. Di bobo. I'm trying. Nigeria yìí tí gbogbo wa ní. Yeah, that was what I said. Okay, let's go. Okay. Kó má gbọ́dọ̀ bàjẹ́ o. Just pick another song. Another one. Please. Bóun mi máa fòyìnbó kọrin o.
Ṣẹ́wọ̀n. Ẹ sà, iná yóò ní jó yín. Lẹ́ni tàbí kí a mọ̀ ní jó yín. Ẹ sà ẹ̀ ní rúru tèmi o. Gas explosion ni. Àtọmọ àti ìyàwó. Gbogbo wọn ló jó lọ́mọlé. Gẹ́gẹ́ bí nǹkan tí bàbá dẹ̀ sọ, wọ́n ní mo máa nílò owó pupa kó lè fa ìpọ́njú fẹ́ni tó bá fún mi. Ìwé ló máa di owó fẹ́ mi. Ọlọ́run kò sọ pé òun lẹ́ni mi lórí. Àmọ́ èmi ọ̀hún lọ. Rádaràdá ni rédèrèdè ni. Ẹ wá lè ṣàánú mi pẹ̀lú iyekíye ìdí ẹ fi jẹun. Ó ti ẹ̀ jọ̀wọ́ gàrí àtọwọ́ pure water. Ẹlẹ́dàá ṣàdúrà fún yín. Joe, I'm so sorry about your situation. Very sorry. But èmi ò kí ń kó cash rin, you know, ayé ta wà yìí, cashless society. But iyekíye ó ti ẹ̀ jọ̀wọ́ pure water. Ààrẹ tó máa fún mi lówó gàrí wájú. Here, this is what I have left on me. No, just take it. Take it. It's okay. It's okay. No, just manage, please. Lord, I'm going to do for you. It's okay. Lord, I'm going to do for you. Really? This world is filled with different people like different animals. What is that supposed to mean? It's okay. I'm just glad you didn't give him the money he was looking for. Jankariwo. Jankariwo. Gbogbo ọwọ́ mi ni mò ń wọ̀ sí, kò sówó pupa ń bẹ̀. Gẹ́gẹ́ bí nǹkan tí bàbá dẹ̀ sọ, wọ́n ní mo máa nílò owó pupa kó lè fa ìpọ́njú fẹ́ni tó bá fún mi. Ìyẹn ló máa di owó fẹ́ mi. Báwo la lè ṣe fẹ́ ṣe ń sìn? Torí pé létí mi wá yìí 50-50 naira tí bàbá ní kí n wá ó ti ọ̀rẹ́ jù wà lọ́wọ́ mi. Àbí kẹ́ ni ọ̀hún. Àbẹ̀yìn funfun bí ẹ̀gbọ́n òun. Aṣòro fìjà lọ. Ọmọ ajíṣayé jẹ́jẹ́. Ń bò lọ wá. Má jàǹjù lẹ́nu, má ṣe ń lé mi nìkan. Olódùmarè mo fẹ́ wá sí. Ṣàánú mi ẹlẹ́dàá mi. Orí mi o. Ìlọrí dákun láì ṣó o bá rí ìyàwó mi. Níbo? Jọ ń pè wọ ìwọ náà lè wí nǹkan kan. Níbo? Ó lagi. Bí èsì o. Ọba. Ọba. Wọ́n mú lọ. Níbo? Wọ́n wọ́ lọ lé ọba.
Wúwo ìfẹ́ bẹ́ẹ̀. Olúmọ̀ṣòro lórúkọ tá a pè àṣẹ. Ẹbìtì jáfà ò lélẹ̀. Lórúkọ tá a pè èpè. Èpè tí Olúfẹ́ lò ń jọ́ kìíní àná tó fi pọmọnú rẹ̀. Ó di dandan kó rí bẹ́ẹ̀ fún wa àtọmọnú rẹ̀ Àbíkẹ́. Ẹnu awo ìbọn. Ẹnu awo àṣẹ. Àṣẹ nọ́mbà níná fi jó. Bẹ́ẹ̀ ni àṣẹ òrùn báyìí lòrùn fi hàn. Àbátálájẹ má bá dá. Ó ń lò ní ṣòkè gbà. Àbíkẹ́ o. Ọba Jẹ́lùsì ló fẹ́ rán oníṣẹ́ o. Nítorí ikú yọ. Bẹ́ẹ̀ ni àrùn sì yọ. Ó ní kó wá gbéra báyìí àti wọ àtọmọnú rẹ. Kẹwàá lọ rẹ máa bá ń sọrun. Ó ń torí ilé ayé dùn òun ò tí ì fẹ́ wá. Kó gbéra báyìí. Ọ̀run já. Nítorí àbátálájẹ má bá já. Ó ń lò rìṣò kéńtà. Ó ti rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ iwájú bá jẹ́ ránṣẹ́ lè rí gbígbà. Ìta sọ lé ní àṣẹ ti gùn. Wọ̀. Ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ kú iṣẹ́ o. Àmọ́ ìbẹ̀rù kì í ṣe oníṣẹ́ àfẹnibá ṣe é dópin. Ìgbésẹ̀ àkọ́kọ́ leléyìí o. Ó sì kún oorun ọjọ́ méjì tí yóò sùn ní àyìn. Tó bá di lọ́tùnla láti àṣekágbó oorun náà, àbí bẹ́ẹ̀ kọ́ bàbá? Kò kú síbẹ̀ o. Kò kú síbẹ̀ rárá. Gbogbo gbàkígbà tá a bá ti kọlẹ̀kùn. Ó di dandan fún yín láti ṣílẹ̀kùn fún wa o. Ṣé àti gbọ́n tí mo sọ fún yín? Kò gbọ́dọ̀ lọ o. Ọ̀yá lọ́yà o. Nancy ọmọ Kashimawo. Oladimeji. So what are you doing today? I'm good. So, your story, Jankariwo. I don't know, what are you trying to get? What is it about? I mean, the title, what? I don't know. Well, it's a story of a great king. According to what I read, he is trying to die. Like, he has tried dying a couple of times, but it's not working, and he's looking for death. And the more I search, the less I see, and I have been trying to dig deep, but I think it's interwoven, you know, like a cobweb. I can place the source. Where is this coming from? So I've been reading, I've been making research about why and the particular place it happened, and I got to know it's one Ajeromi village. So I want to do the working research. I want to go there to know more about the king. Apart from that, I already promised myself that my next book is going to be a Yoruba title, so I can connect to my source. People would know I'm a Yoruba girl, even though I can't quite speak the language. So cobweb, I feel like being interwoven, not knowing the source. What is the Yoruba for cobweb? So I found Jankariwo. So I feel like, okay, my book is going to be titled Jankariwo. Yeah. I get it. Yeah. Okay, it's fine. That's not bad. You like it? So, in your quest to get what you want on the story, can we go out for a few minutes, and then when we are back, you can continue. It's okay. Okay. Ó dà ń pé o mọ̀rọ̀ èèyàn tí igbó bílíkì jẹ́. A ní òbẹ́ nìkan jà tọwọ́ bọ gbogbo ara lé lójú ni. Bóyá ìwà yẹn tó bá ń vibrate like tó bá ń para. Mo sure pé tó bá rí mọ́mì ẹ̀ sójú, bóyá tó bá pé yẹ ẹ̀ wà o, kò dá yẹ ẹ̀ mọ̀ tó bá ń bínú. Yes now. Bọ̀ kí lẹ́yìn náà ṣe pẹ̀lú ròyìn ọba yẹn? Obìnrin pọ̀ ń tajú kẹ́ máa tẹ̀lé táùsì fún yín lọ́nà. Jẹ́ kí n sọ kankan fún ọ. Sórí level tí wọ́n fi rí ó yàtọ̀ gan-an sí ròyìn tí ìṣorí lóòótọ́ ló máa ń bínú, but bóyá ìwà yẹn kò kí ń dédé jà. Efinrin ẹ̀ ò kí ń dédé rùn àfi tí wọ́n bá jà.
torí bó ṣe wà yẹn ajá má jẹ̀bi ní tí wọ́n bá tọ́ kò kí ń jà rárá. alágbẹ̀dẹ tó ń rọ ọkọ́ tó ń rọ àdá ẹjọ́ ṣó lè rọ ìwà sínú ẹ tí kò ní wà ní. èso bí àìdíẹ̀ gbóbi kí ló ń kí o má lọ bá o ọlẹ́yin ló ń jẹran olówó ló ń ṣàkọ bá a ṣe bí wèrè máa ṣe a máa ṣá ibi ṣàkóṣàkó ṣàmù. báńgọ̀ títọ́ di èèyàn ṣíbi ṣìkò gbé kí n kò gbé bọ́ọ̀dì ẹ̀ bọ́. It's my space, it's my territory. You cannot tell me shit. Tó bá gbé mú àwa gbé bọ́sù, that's why we run the street. Gbóbílíkì, àwọn olólùgbé ṣọ́ọ̀ṣì, àwọn tí fara yìí tó ń blood. Ọlọ́run, ọmọ ọdún fi ọbẹ̀ jẹ́ níṣu Ọlọ́run ajé. Ọmọ bí mo kàn yín bọ̀ sí mi kàn lọ rí lákẹ́ tó kàn lọ wà pẹ̀lú ọmọ ẹ̀rẹ̀ kan bẹ́ẹ̀ tó lọ ṣe lọ́ọ̀fì tókì oníṣẹ́. Kò tó dùn mí jù ni pé màá tá ẹ̀rọ nǹkan lọ fi ṣe tọ́pì kọ́kọ́ ń discuss ń pa ẹ̀. Màmá bá mi sọ English, màmá bá mi sọ Ìgbò. Àwọn tó gúnlẹ̀ látàgége lọ sí Ìgbò. Bá tó fẹ́ ṣe bí wèrè wọn forí ẹ̀kọ́ bọ́ ṣe ń pàgò. Wọ́n bí má lọ forí bẹ́ẹ̀ wá. Alágẹmọ tó rí tẹ̀yẹ jẹ́ gan ikú ti pa ọ́. Step back, àwọn ilé ìdàgbà náà. Wọ́n bí mi ní pé kí n máa fagbó kí n jẹ́ kọ́ọ̀sì yá wa o. Gbóbi kí ló ń kí set àwọn ló set. Ayọ̀ tí ó gbóná tó yọ kétọ̀. Gbàrà tí olùbọ́dì tó ń gbé yàn lọ. Ọmọ tó ní kó pọ̀ láàárọ̀ wọn ṣe pé wọ́n pa ní 2:30. Ṣó gbọ́ àmì ni? Ikú tó bá rí iná máa sìn. èèyàn ò ní ní ká méjì nínú kó má fi kan ṣe ra ẹ̀. ẹ jẹ́ lajú yín sílẹ̀ kẹ má lọ fi ọmọ sáà kìjà wò. Ṣọlá ṣó èmi ẹyọ sí ẹ̀bà ẹ̀ lábẹ́ tẹ́ mi. Ṣé o gbọ́ àmì ni? Sọ àṣẹyẹ kò dé. Ọlọ́gbé búrẹ́dì ẹ̀wọ̀n láti ibì kan fẹ́ wá fi kó mi lómi ọbẹ̀. Wọ́n lọ fẹ́ ṣí rẹ̀. Àwọn fẹ́ pààyàn rẹ̀ wọ́n bẹ́ẹ̀ ń wò mí bí lẹ́tọ̀ spray. Irọ́ o kò kí n ṣe nǹkan tó rò. Sá! Wọ́n rẹ̀ má jà sí. Kí ló ṣẹlẹ̀? Báwo wo? Madam kí ló ẹni. Sáwọn ọmọ ṣí èrè fẹ́ pààyàn rẹ̀. Sọmẹ tó jókòó ìṣá sọmẹ tó jókòó ìṣá. Jẹ́ padà! Kí ló ṣẹlẹ̀ gangan? Èmi ló máa fún lóhùn pé ṣé mo mẹ́ni tó jókòó. Ikú ló máa pẹ́ ẹni tó jókòó. Mi mọ̀ yàrá jẹ́ ẹni tó jókòó. Àwọn ṣé mo mẹ́ni tó dúró ni? Èmi Gbóbílíkì, small but mighty. Mo lọ kọ́ ṣí èrè. Sọ́kà àwọn no set. Ẹ̀wẹ̀ má fọ́ fún wọn jàre ká ní kí ni. Pé mi ló bá jẹ́lẹ̀. Ó jẹ́ ti jẹ́lẹ̀ bó ṣe wà yẹn. I don't like her, madam. Sọ, mama fẹ́ mi lóhùn, mama sọ̀rọ̀ sí bá sọ̀rọ̀. Kí ló kọ ẹ̀bẹ̀ orí ẹ̀jì kí ló kọ ẹ̀bẹ̀? Kí ló kọ ẹ̀bẹ̀? Okay, bóyá ṣe kí ni yẹn fún. Ó ṣe kí ni? Ó ti kí ni? Ọlọ, èmi ò mọ̀ pọ́wọ́ Sánlé bá wọn o. Èmi rò pé shock ló gbé wọn ṣubú ni. Wọ́n ti gbà tí mo rí injury ọlọ. Sọ òbí oní bínú sí mi ọlọ. Mo mọ̀ pé ọkọ mi mò ń nà. Ṣọlá àwọ̀ ló fà náà. Ṣó náà. Ṣó ẹ wo ṣó ló fà ọ́. Ó yẹ kó ti mú mi lọ́mọ family. Kò sí bá ṣe máa ṣe burú tí kò ní rún ìgbín. Àkórí ajá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbó lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ wo bàdá mi ẹ má wọrí. Ẹ jẹ́ kí èmi máa lọ tèmi. Ẹ máa jẹ ká ṣe bẹ́ẹ̀. Ṣé wàá jẹ́ kí n sọ̀rọ̀? Mo ìbí ó jẹ́ kó. Jẹ́ kí n sọ̀rọ̀ náà. Jẹ́ kí n sọ̀rọ̀ o. Kọ fún ẹ lọ́wọ́ kó fún wọn lóhùn pé. Mo ti wà èmi náà mò ń bọ̀ ìsinú ọmọ kan mo mọ́ra ni o. Ràmá bínú. Èròjò má ti ìlọlé jàre. O mọ̀ pé mọ́mí àǹtí mi ni wọ́n. Mo dẹ̀ mọ̀ páwọn náà ní sóòrù báyìí. So o lè lọ délé ń sìn kí nǹkan mi tún lọ ṣẹlẹ̀. Orí láàzì ẹ̀ torí tó bá rójú ẹ̀ báyìí inú wọn ò ní dùn. Ìṣọ̀gbọ́jọ́ torí lọ. Ṣó. Ẹ wo ẹ má bínú. Ṣé ìwọ náà ti wá rí nǹkan tó dá lẹ́yìn sí báyìí? Ṣé o ti wá rí pé gbogbo oṣù kọ́ lèèyàn? Ọlọ́run. Gbogbo onú kọ́ lèèyàn máa ń gbogbo èèyàn kọ́ lèèyàn máa ń nà. Swa ẹni bínú ni o. Ó ní bínú. Èmi náà ti rí ń sìn nàyànnàyàn mi ti nẹ ní ọba. Ọlọ́run ti báyìí máa mọ́ra nìyẹn. Adẹ̀ṣì máa mọ́ra jù báyìí lọ. Èmi àti máa close gan. Àwọn àdìbẹ̀ sí ṣé ti eyín. Èmi náà ò ṣọmọ burúkú o. Mo nice bàjẹ́. Ó dà ṣe máa ń fagbó. Ṣé kí ni kò fún ẹ ní skush? Bọ́dà yẹ Colorado ni. Kolos. Tẹ́wàá dẹ̀ fẹ́ Kolos. SK wà àwọn ayé. Ó pọ̀ ọlọ́. Tẹ́lẹ̀ kó bá jẹ iṣẹ́ tẹ̀ jọjà ìwà wà òkè ojú yìí ẹ̀ máa fresh padà.
Rárá, mo dẹ̀ fi ń bẹ̀ yín ni o, àsọmọ ayé tí ọmọ ayé kẹlẹ̀ wá ókè. Ẹ máa kẹlẹ̀ rí inú mi pé èèyàn gidi ni mí. Ẹ pèrè mi ní street, ọmọ mi. Ó dáa mo lè fún yàn ní gbó mẹ́ta kí n má gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀. Kákò bíi chicken, nọ̀rọ̀ bíi pákó, èmi gbó ló ń jẹ́ bẹ́ẹ̀, mo pọ̀ gan-an. Gbé wọn débẹ̀ yẹ kọ́bọ̀ dáa. Ó wá ṣe kíá, àbí? Nígbà egun bá fogún ọdún ìpìlẹ̀ jọ ń gbòó ní òtò gbówó lélẹ̀. Ẹ̀wọ̀n bí ti ń ṣe rẹ̀ dáadáa. Bí ẹni ẹyin fọ́mọ́ nú. Kí ni òjò ẹni oṣù? Bí àwọn obìnrin sì ni wọ̀ yìí, àwọ̀ ojú gbà mí. Ẹ̀rẹ́ mi ti ń ṣe. Ẹ dákun tó fi ń bá yín bù sí ni àbí yín bù. Àwọn ọlọ́ọ̀ ṣe gbé kàn láyà ti fún lọ́rùn. Àmọ̀lé olóúnjẹ òfò ti jẹ́ ni sú. Ṣé bó bá jẹ́ wípé báwa ti ń jẹ́ rẹ̀ nù léyìí, sáṣọ òpè méjì lọ́rùn rẹ̀. Ilẹ̀ ọ̀bù púpọ̀ sílẹ̀ ojoojúmọ́ láàmú ọkọ bí ẹni kọ́lé òjò kọ́lọ́mọ òjò ń mójú kò bẹ́ẹ̀ sílẹ̀. Gbìlẹ̀ yìí náà ti à ń sọ̀rọ̀ báyìí. Àbíkú. Ṣé ìyún wá jẹ́ gẹ́gẹ́ bí ọmọ àgbékọ́rùn roko? Ọmọdé ni. Ọmọdé lèyí. A ṣẹ̀ mọ́ ọkọ bí ó ṣe gbọ́ ọ̀tún yàtọ̀ sósì ni. Àròbó ni. Ọmọdé rè. Àròbó ni. Àròbó ni ọ́. Àròbó ni ọ́. Àròbó ni yùn. Àròbó ni yùn. Ṣé wọ́n lọ? Bóyá kò dúró. Bóyá kò dúró ń bẹ̀. Wọ́n lọ. Àbí ká tẹ́ oúnjẹ lé ọ lọ. Iyùn sọ́ra rẹ o. Ká mọ̀ jẹ́ lọ́wọ́ rẹ. Iyùn sọ́ra rẹ o. Iyùn sọ́ra rẹ o. Bí n ti sọ̀rọ̀ sọ́ra rẹ o. Sọ́ra rẹ o. Wọ́n bí ìyàwó mi nù o. N tẹ́ ti wá bí nǹkan. Débi kan sọ ọ̀dọ̀dọ̀ tèmi o. Gbogbo aṣọ oníkókó bàtà kan fọ̀ pátá. Yóò tiẹ̀ sinmi díẹ̀ bí bàtì ẹ̀fọ́ sọ yóò sinmi díẹ̀. Yóò fọ̀sọ̀ o. Ìní wo ní í sin. Ká sọ bọ́ọ̀tà kan fọ gbogbo rẹ̀. Kọ́mọ dán ni. Ṣé gíọ́mí ìyàkí. Káàrí sínú. Ẹ jẹ́ pọ̀ mọ́jà rí bàbá. Kaloma alagama santolo. Kelom eleskele peluvia. Kayina keshate. Ẹ̀yin ènìyàn mi nínú Olúwa. Ṣé rí gbogbo ayé yóò bá ayé lọ. Ìgbà àti àkókò ni ohun gbogbo wà fún. There is time and season for everything under the sun. Inú ìwé Genesis orí kìíní ó ní nígbà tí Ọlọ́run dá ọ̀run òun ayé wà ní jújù, emptiness, anarchy, trouble, turbulence, gbogbo ẹ̀ dark. Arábìnrin ìgbésí ayé tí ò bá ní ìbẹ̀rù Ọlọ́run nínú kàlẹ́mẹ̀kù ẹlọ́bàrà jújù lórí. Ìdí rèé this is the reason tí ẹ láti gbé ìgbé ayé tó ní Ọlọ́run, ìgbé ayé tí ò ní jàgídíjàgan, ìgbé ayé tí ò sí ìpátá nínú ẹ̀. The more you live that life bí ẹ ṣe ń gbé bẹ́ẹ̀ nínú Ọlọ́run ṣe máa dùn. Ṣẹ̀rẹ̀ gbọ́ pásítọ̀ jẹ́ntúlédílé mi náà mò ń ṣe fáìtà igi àràbà mi náà ò dédé yájí náà bá o ẹ̀fúnfúnlẹ̀ rẹ̀ ló ń tọ́ mi jà. Àwọn ọmọ támákì wọn máa rán mi àwọn àìmí wọn máa rán gọ́ọ̀mẹ̀ntì mi ó rán dà sísìn ọ̀gbọ́n ṣe é fún bíríkì ó rán dà. Tí támákì bá rán gọ́ọ̀mẹ̀ntì ẹ̀yìn á fi ìwọ Ọlọ́run hàn wọ́n. Yes ẹ̀kọ́ ẹ̀ ní ṣe bíi támákì. Bẹ́ẹ̀ ni ọmọ Ọlọ́run máa ń wà àlàáfíà níbi tí ìdàrúdàpọ̀ máa ń wà ní. Ìdí rèé tí Ọlọ́run ṣe fún yín ní arákùnrin tó fẹ́ jọ pé ó fẹ́ ní ẹ̀mí Ọlọ́run díẹ̀. Dó ìrísí wọn lè má dà bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ní àdàbà with the little time tá a wà mọ̀ calmness. Alàgbà ẹ má wojú mi ọkàn ní kẹ́ ò sọ ẹ gbójú. Ọmọ èmi náà fẹ́ dáhùn pé mi ò fi you can't judge by the covering. Kí ni ṣe tí that's the number one nature of Holy Spirit ẹ kúnlẹ̀ já gbàdúrà. Ọlọ́run ọba ẹ̀rí má jẹ̀mú ìjìnlẹ̀ ìfẹ́. Kábíyèsí. Kàlómàsà kọ́má ẹ̀fúrúzọ̀ fústọ̀. Kàlẹ́gẹ́lẹ́gẹ́. Jésù Olúwa. Àmín Jésù. Ẹjọ́ èmi rí vision kan o ṣé kí èmi kọ́kọ́ lọ àbẹ́yìn máa go fún. No, ẹ mú wọn. Kí ló ń ṣe káyìnà kí ló ń ṣe ẹṣọ lárújẹ ni ó ṣe máa sọ pé wọ́n ní sàánì mo lárújẹ alàgbà ló máa ó rọ̀ má bínú
alàgbà ẹ má dáhùn jàre àwa lọ́dọ̀ alàgbà oníwọ̀rí vision ṣé wọ́n ló máa rí àbáwọn ni. ẹ̀yin gangan lè yan náà jàre ẹ má ṣe bí torí káyé tiẹ̀ lè dá láṣẹ wa ń bí. ló ń ṣe ẹ̀ náà. nígbà tí à ń gbàdúrà lọ mo dẹ̀ rí 3D bẹ́ẹ̀ ni mo máa ń rí ìran 3D gbàmí ẹlòmíì HD làwọn èèyàn rí wọ́n yọ upgrade mo dẹ̀ rí agbára kan tó mú remote dání pra a dẹ̀ play ayé yìí fún mi mo ní kọ́ fún mi ní sin 64 ibẹ̀ ni mo wọ̀ mo rí cameo mo rí long shot ayé yìí ni mo describe yẹn mo dẹ̀ rí medium. ẹ jẹ́ sọ ẹ má bínú ọjọ́ because ọ̀rẹ́ mi láǹrin lójú ẹbí fún mi ó pè yín lórí fóònù ẹ jọ sẹ́yìn gangan ní alàgbà tó wà ní ìtọ́jú. bàbá kò sí méjì ẹ̀ mo kàn béèrè ẹ mọ̀ pé. èmi gangan ní alàgbà ìran tí mo rí sí yín nìyí ṣe rí ní àkọsẹ̀jáyé yẹn ní sùúrù orí bí ẹ máa ní ọ̀rọ̀ sà ìyàtọ̀ wà nínú owó ọrọ̀ àti ìbùkún ọrọ̀ ní tó supersede ẹ̀ àkọsẹ̀jáyé yìí méjèèjì àkàlà gàṣàlàtà mo rí nínú ìran ẹ̀ mo rí àwọn tó ń ṣẹ́wó kì í ṣe 20 ọlọ́run ṣẹ́wó oh God mo rí tó ń ṣẹ́ owó tó wá spray yín ní in your journey of life ṣe rí ọ̀rọ̀ yìí ju àwẹ̀ àtàdúrà lọ ó so mọ́ giving mo tí mo rí nìyẹn ká fi fún mi okay. so nǹkan tí mo rí nìyí ẹ ń láti mú owó iṣẹ́ yín wá ẹ jẹ́ n ṣàlàyé o fún ọ̀sẹ̀ méje lẹ́ẹ̀méje 7 weeks yes 7 weeks. okay sir. ó ti ń orí bákan lára mi. báwo bó ṣe máa rí nìyí mi ní láti parọ́ fún mi. lẹ́yìn orí èmi mo rí. because a ní ọmọ ń gbóná la ṣe mú wa ẹ tún ní kó lọ yáná mi ń gé ẹ̀tẹ̀ dáadáa. ẹ kó wá. ok ṣé owó iṣẹ́ tiẹ̀ tóun bá ń pa ló máa kó wá bí. combo ni because mi ò dárí nǹkan tó ṣe lọ ṣé wọn device screen yẹn mo rí full screen ni. jọ torí ẹ pọ̀ ọ̀fẹ́ jọ torí ọlọ́run ó mọ irú iṣẹ́ tí mo ṣe náà màá kú owó tá máa owó gbó màá kú màá wá dì nígbà bíbá 7 days lọ́nà 7 times that's 49 days. ẹ ṣe pásítọ̀. ọ̀gá ìbátan wọn fẹ́ kàṣà. no ẹ jẹ́ náà. ó ti tó dùn bílíkì ní sòrò ẹ jọ sá tí a bá wá kó owó nǹkan táwa bá ń pa wá lójoojúmọ́ fún iye days yẹn kí làwa máa jẹ. mo rí inú ìran ẹ náà ẹ máa jẹ 2 láàárọ̀ 2 lọ́sàn-án 2 lálẹ́ orí ọ̀fẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ti Ọláolúwa ẹ kọ́ máa làm náà orí ọ̀fẹ́ feel it orí ọ̀fẹ́ feel it. ṣé mo lè sọ̀rọ̀. náà gbé mo ti ṣe mọ́tò wò. ẹ má ọ̀rẹ́ ṣé mo lè sọ̀rọ̀ kọ́ mo sọ fún yín pé mo fẹ́ sọ̀rọ̀ lẹ. yes let me sọ̀rọ̀. wòlíì tí ọlọ́run fúláṣì náà ti tọ́kọ̀ fún un pé wọ́n fúláṣì wọ́n pè é kọ̀ọ̀tà ní kọ́lọ́ ń pè yìí ó máa ń bá yín sọ̀rọ̀ ó máa ń jí sí ibẹ̀ abẹ́ sílẹ̀ ìmẹ̀yẹ̀jì ẹ máa ń gbọ́rọ̀ dáadáa. flat kan lájọ wà wọ́n wà nínú. ọmọ àti sọ fún yín pé bẹ́ẹ̀ wà ó dáa mú òrùka ẹ máa láti 7 days. èmi kì yóò kú ikú kíkọ bí kò ṣe yíyí. àmìjáde wọ́n ti mílíọ̀nù dáadáa báwo lè máa sọ bẹ́ẹ̀ stop ẹ̀ báwo lè máa sọ bẹ́ẹ̀ lẹ́ni máa kú for 7 days. ẹsẹ̀ ẹni sùúrù ẹni tùmọ̀ kí ni tùmọ̀ sọmi ẹsẹ̀ ẹni sùúrù ó ti máa sọ bẹ́ẹ̀ lẹ́ni máa kú 7 days ló ṣe. màá gbá yín létí o ìjà yín ni mò ń gbé o èmi náà máa ń bínú o máa gbá yín létí sẹ́ẹ̀. ẹ má tún ayẹ dókítà ẹsà ẹ kò lè ọ. Jankariwo. Jankariwo. Somebody, somebody, you get it.
sell the passport irú èèyàn tí igbó fi ní kí gbọmọ jẹ pípé asọ̀rọ̀ṣẹ ni tí kì í sọ̀rọ̀ ṣàlẹ. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ẹnu òní mo fẹ́ fi sọ̀rọ̀ ẹ̀ fún ẹni àmì òróró ọlọ́run come on. ṣé o mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ó sì yà mí lẹ́nu ṣá igbó bílíkì sọ pé máa ń pásítọ̀ yẹn máa kú 7 days ò dẹ̀ pé máa yẹ kú lóòótọ́. jọ ṣé òun ò ní nǹkan míì tó lè máa rí ju kó máa rí ikú sáwọn èèyàn ni ó máa rí ìran pé nǹkan máa ṣẹlẹ̀ séèyàn báyìí nǹkan yẹn dẹ̀ máa ṣẹlẹ̀ lóòótọ́. so ó ń yà ẹ́ lẹ́nu. ó yà mí lẹ́nu náà. ọ̀rọ̀ tiẹ̀ gan yà mí lẹ́nu. lọ́nà o. yes náà torí tó bá ń yà ẹ́ lẹ́nu káàkiri assume ń sìn pé ok fine a sì ń ní ti ọ̀rọ̀ garage jọ láàrin èmi àti ẹ tí landlord ẹ ń kọ́ ṣé kò kí ń ṣojú èmi àti ẹ ni. máa kí n parọ́ fún ẹ ó dà ní pé ọ̀rọ̀ ọmọ yẹn ti wá ń sú mi báyìí o ó ti ń fẹ́ máa sú mi because ẹ̀ẹ̀kan ṣó báyìí la fi fìlà pé ní ìmọ̀. ok now túmọ̀ pọ̀ rẹ̀ mi ò dẹ̀ lè wí ìṣẹ́ báyìí tó bá fi dídà tèmi mo gẹ́ ọ̀yẹn náà bàbá màtíríà burúkú ni tí n bá gbárù gẹ́ yẹn mú àìsù ẹ̀ láàrin èmi àti ẹ kí wọ́n yẹ tó dé máa di bílíọ̀nìà. lọ́nà òjàre. irú gẹ́ ọ̀yẹn instrument ni wàá sọ di pásítọ̀ wàá sọ di ìyásalẹ̀ wàá jẹ́ dadi jí o wọ́n á jẹ́ mọ́mí jí o nǹkan tẹ́kọ̀ọ́ máa sọ ni pé ọlọ́run sọ wípé owó dẹ̀ máa wọlé tẹ́ bá wá ní ìdèyàn tó jẹ́ pé ó yẹ ń wá secretary àbá accountant ẹ fẹ́ mi sí ó trust me now. kí ló ṣe tó ń sọ̀rọ̀ báyìí náà Ankara yàtọ̀ sí léèsì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ tí n bá tiẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ dòótọ́ tí mo fẹ́ sọ fún anybody pé ọlọ́run péyàn ṣé bíi ti gbóbilíkì ni come on sọjí náà tonírèsì bá kọ̀ tí ò fi gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ ṣọ́ máa parun ni. ẹ tọ́lọ́run bá pe ìṣù adé pè é wàá ká sọ ní ìyá àṣàlẹ̀ agbẹ́ kọ́jọ́ wọlé ó lè jẹ́ ìyá òrìṣà ìgbà míì ló máa fi dòrìṣà bù mí. kí ló kún wá sí i ṣé ó kúrò ọmọ yẹn láti àti burúkú ọmọ tó máa pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ó dẹ̀ máa ṣẹlẹ̀. ọ̀rẹ́ jẹ́ kí n gbé ẹ débẹ̀ sórí gbogbo nǹkan tí èmi ṣe ń wà pẹ̀lú gbòbìlìkì ó yàtọ̀ sí gbogbo nǹkan tó ń sọ yẹn o èmi ò ready láti fi ṣe business or something mo ń wà pẹ̀lú ẹ̀ torí pé mo love ẹ ni yes because ọmọ yẹn ó dúró tì mí gan ti gbàgbé ni gbogbo àti mo wà ní school tẹ́bí kọ́ mi everybody kọ́ mi ọmọ yìí nìkan ṣe ló máa ń fún mi tánṣó tí máa ń fi sára so gbogbo orí yẹn lèmi náà ń wá láti san padà fún gbogbo plans mi ni pé bí mo ṣe máa kárì tí mo dẹ̀ máa fọmọ yẹn lọ́wọ́ sókè so bọ́ọ̀lù ẹ̀ ń bẹ ògbó tó ń san yẹn. mo ti gbọ́ olùmọ̀ akọ help ẹ àbí. àní kò lọ́wọ́ kò cash out. nísòro 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 ok no ṣé plan ẹ̀ gangan nìyẹn láti lẹ̀ pé. mi ò ní parọ́ o tí bá ṣàjọba máa jọ̀rí ọba náà. ok nǹkan tó wà ní ọgbọ̀ngàn ló sọ jáde rẹ̀. àti fàtó sọ́ọ̀tì atm ká máa gbowó ká máa cash out. torí pé wọ́n ríran sáwọn èèyàn sọ kí n sọ́ di wòlíì. ṣé kí n máa yá mi ní girlfriend. ọmọ òòjọ́ kọ́ tí ì lọ lẹ́nu mi wọ́n gbà bẹ́ẹ̀. mi ò lè lé ẹkùn kó di àmọ̀tẹ́kùn mọ́ mi lọ́wọ́ báwo ni mi ò ṣe ní mú ẹni tó jí gold mi o lè ní ẹ wo dé ló jí. o ṣe mi mo jí máa ìwé kọ́. ìwọ kọ́ ló jí. rí èmi wá. inú bàtà láti rí gold. mi ò rí wa mo mọ bó ṣe débẹ̀. o mọ bó ṣe débẹ̀ o ní láti mọ bó ṣe débẹ̀ tí àwọn tó máa ṣèdájọ́ ẹ̀ tó bá dé wàá ṣàlàyé. tí madam bá lọ dé ń pọ̀. dé báwo èmi tí mo fẹ́ ṣe nǹkan ṣé mi mọ nǹkan tí mò ń ṣe ni ṣé orí kí madam tó kúrò níbi tó wà yìí ọ̀rẹ́ mi á pè mí pé madam ti ń kúrò wọ́n fọkàn balẹ̀. a save ju omi inú àgbọn lọ ọkọ má wọrí ní tiẹ̀. ilé ìtọ́lọ́run ti fún wọn ní góòlù rẹ̀ jọ jẹ́ àfilẹ̀. ká fi tani sílẹ̀ ká fi olè sílẹ̀
ṣé nígbà tó bá jí èmi fún ara mi gbé ṣé nígbà tó bá jí èmi fún ara mi gbé. Mom, this whole thing you can. No. She's a thief. Darling, Joe, má jẹ́ ó sọ wá lẹ́nu. Ṣé fún second chance, Joe? Káfúta ní second chance. Káfúta ní second chance. Sórí ẹyẹ mi tó bà lórí igi tí ó kì. Èèyàn ọ̀rọ̀ ló ń wò tí kára dé mọ́bẹ̀. Oh yeah, you! Get out! Get out of my house! Ṣé ọ̀rọ̀ mi ló ń pa yín méjèèjì lẹ́rìn-ín àbí tìyàwó mi? but that is ṣé kò fọ́ yìí. For me, mi ò mọ ibi tí wọ́n ti ń béèrè lọ́wọ́ ọmọ káàárọ̀ oòjíire. Bóyá ọmọ lálásèpọ̀. Dájú mi lálásèpọ̀. Really? So that is right. Àìmọye ọmọ káàárọ̀ oòjíire tó ti pẹ́ lókè òkun tí wọ́n máa ń gbàgbé àṣà àti ṣe ìlú rẹ̀. She's right, but no matter how long I travel, I can never forget my culture because my culture is my heritage. Ṣé ọmọ mi? Thank you. I'm so proud of you. Ṣé rí pọ̀rọ̀ ti parí wáyé? Ẹ wo, o ti ń fẹ́ mi ní sign látàárọ̀. O ti ń, sọ̀rọ̀ ẹ ti yé mi. I need to drop her off then. I'll come back and then I'm also to watch it. Right! Yeah, so we go. All right. Enjoy your day. Thank you. Like, I don't understand. What are you saying? What I'm saying is, the girl is innocent, and your mom is the real master planner of a home game. I don't think you know what you're saying. Are you saying that my mom won't parole Momo Yeni? Is that what you're saying? What I'm saying is that your mom is the real thief, and the girl is innocent. She stole our own gold and made it look like it was the girl that stole the gold. Do you know what you're saying? You're talking about my mom here. You just called my mom a thief. Do you know what? I'm actually not a fan of the rich taking advantage of the poor. And that was the only reason I felt like I should talk about this. I'm not really interested. I just wanted you to know that your mom is the real thief. Let's call a spade a spade. And so please just take me home. Don't want to talk about this. You know what? Your love, come on. We need to come down here and then take a cab. Really? Yes, really. You know it's raining, don't you? I don't want to know. You will come down here and take a cab. Stupid. Àbíkẹ́ o. Àbíkẹ́ ìlú ni. Ọ̀pọ̀tọ́ ọlọ́mọ o. Ọ̀pọ̀tọ́ ọlọ́mọ o. Ìwọ ló fọ́ká lóró. Ìwọ náà lọ fún ètò lóró. Òfòyìn lóró òun àkèké. Olùfẹ́ mi kọ̀ ǹjọ́ sí ọmọ olùfẹ́ ló fi ti jẹ́ àfúrẹ́ kó tómi kókò lára rẹ̀ àti àdébùtù lórúkọ àpòró àyẹ̀gìdì lórúkọ àpọ̀fà yèyé bòkun kòkòtà ìṣe fúlẹ̀ ti kó àjàlọ́ ti di gẹ́gẹ́ lówó alátakò fúyẹ́ bẹ́ẹ̀ni ẹ̀ bá gbọ́ ìyẹ̀ pípì
iye rẹ̀ sọ ni. àbíkẹ́ wálé ilé lẹ́bọ̀yẹ̀ bọ̀ sí ìmọ̀lẹ́ ṣoṣo orí mi ọ̀dà mi wọ́n wí kankan mọ́sọ̀rọ̀ ilẹ̀ àbíkẹ́ ilẹ̀ wọ́n àárín ilé sọ̀gbọ́ fọ́ mẹ́rin rẹ̀ fọ́ ṣoṣo ìyá ní mọ̀bọ̀ ẹgbẹ́ fún mi ẹgẹ́ lè wà látàkó fún yẹ Èèmọ̀ yóò alábòlù ti fi ayé àyíjà nígbà tí ń sun ọ̀fọ̀ ní orí ibú tí mò ń jí ọjọ́ àtọ́jì ni mo dá máa bọ̀ mí. Oorun burúkú ló gbé mi lọ o ṣé bí ojú oorun ọ̀rọ̀ ti wà ní àbí kò fẹ́. Inú wo dáhùn àti sọ mí kábíyèsí alábòlù ti fi ayé yìí ti kò rà. Ọ̀rọ̀ wa ti wá padà di ẹni tó gbótó mi báyìí ìtura sí bẹ́ẹ̀ ni ìbẹ̀rẹ̀ òsì. Wọ́n lẹ́yìn káká àwọn ọmọ ogun káká àwọn ẹ̀tọ́ káká oúnjẹ káká lùgbẹ́ wọ́n iná ti ràn iná ti ràn iná ti ràn iná rẹ̀. jọ pé mo gbóhùn ẹsẹ̀ nísìnyí jọ pé mi náà gbọ́ tó bá dé ẹ já padà.
please Anthony. Stop it. O ṣe máa sọ pé tó máa survive. Lágbára Ọlọ́run tí mo sì ẹsẹ̀ ara ẹ̀ báyìí ló máa fi rìn jáde ibi báyìí. Driver, reverse ẹjọ, reverse. Borderline personality disorder. Yeah, she's suffering from it. She's suffering from borderline personality disorder. Actually, I didn't lay hands on lórí anything concrete for now. Àti wípé news report ẹ pé wọ́n poison wọn. Lórí assignment tí mo gbé fún ẹ, 4 is a crowd. À ń jẹ èkúrú kó tán, àwọn kan tún gbọ́wọ́ sínú àwọn. Poison yẹn ó tún jẹun sí ni ó jẹ fún ìfún. And àwọn òbí tá à ń lọ fún kò lè stimulate wọn. Tèmi padà bá mi. Wọ́n jẹ́ ṣe àmìsánú wa. Wàhálà gbogbo tó dá. Ross. Ẹ ló jẹ́ yàrá. Jankariwo. Jankariwo. Inú balasha, àmì jẹ́ fọ́sùn inú bẹ́lẹ̀ràn ẹni tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ gbẹ́wọ̀ kété má ṣàfihàn tọrọ lọ́rùn bẹ̀lẹ̀ yìí rẹ̀ tó ń pẹ́ tirẹ̀ zumare bambare zumare yigiri bori bambaro araye ẹ̀fúra pàtàkì òfúra lóhùn jáná. Bola